ìrìn àjò Yorùbá nation yóò bá jẹ́ pé ní Yorùbá òkò yẹ kó ti dúró tipẹ́. Ṣùgbọ́n Olúwa sọ fún èmi Sunday Olúwọlé Ọ̀jájú ni tí gbogbo àgbáyé mọ̀ sí baba authority pé ìbò 2023 yìí ló máa mú jẹ́ kí Yorùbá mọ ibi tí wọ́n ń lọ, torí mo rí àsíá Yorùbá nation dúró lẹ́yìn ìbò yẹn. Torí pé ní ìlú tá a wà yìí báyìí, àwọn olówó wa, àwọn olóṣèlú wa, àwọn alágbára Nàìjíríà ṣe ni wọ́n ń pa èèyàn jáyé. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti sòótọ́ òun ni wọ́n máa ń kọjú tì. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá mọ òótọ́ tí ò bá sọ kì yóò ṣe rere. Ṣé ìrìn àjò tá à ń rìn lọ yìí ní 2023 gbogbo àwọn tí wọ́n yìí ń kóra wọn síta yìí tí wọ́n náà fẹ́ ṣe president, ẹ gbàgbé ẹ̀ àti débẹ̀ wọn máa nira. Nípa ti ìpanípakúpa ti orílẹ̀-èdè yìí, ẹ ká padà sí ibẹ̀ báyìí tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè yìí. Àwọn kan sọ pé èmi ni ti Tinubu, àwọn kan sọ pé èmi ni ti Peter Obi, àwọn kan sọ pé èmi ni ti Àtíkù. Kódà wòlíì kan tiẹ̀ tún sọ wípé kán lọ sọ fún Àtíkù o kó máa fi akáṣífù tó fi ní ọdún mẹ́rin sí tó fi ní ojú. Ó tún bọ̀ wá lò ègé pé kò tún ní wọlé. Ẹ má bínú, kí ni ẹ̀yin rí sí àbí kí ni Ọlọ́run fi tẹ̀ sọ fún yín nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú ìgangan? Ṣé ẹ rí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà kò sí lọ́wọ́ ẹnikẹ́ni, Ọlọ́run ló wà lọ́wọ́ ẹ̀. Ṣé ìrìn àjò tá à ń rìn lọ yìí ní 2023 gbogbo àwọn tí wọ́n yìí ń kóra wọn síta yìí tí wọ́n náà fẹ́ ṣe president, ẹ gbàgbé ẹ̀ àti débẹ̀ wọn máa nira. Oníkálukú kan ṣe wọ́n ń kópa ní Olúwa ló ní 2023 gbogbo àwọn tí wọ́n sì jáde tó ń para wọn, tó ń jà lórí ara wọn, tó ń báyàn jà, tó ń tí APC ń bá PDP jà, tó ń bá Labour jà, toníkálukú ń jáde yìí, Olúwa máa fìdí gbogbo wọn rẹmi. Àmọ́ èmi rò pé Tinubu sọ pé èmi ló kàn, àbí ó ṣèkíní ó lulẹ̀, ó ṣèkejì ó lulẹ̀, wọ́n lé èmi ló kàn. Àwọn kan náà ti lulẹ̀, àwọn kan ti lulẹ̀, ó ní ó ṣèkíní ó lulẹ̀, ó ṣèkejì ó lulẹ̀, ó ṣèkẹta ó lulẹ̀, ó nígbà tó dorí kẹrin ló ń lọ bá Buhari pé má sunkún ọ̀rọ̀ ẹkú kọ́ lélẹ́yìí. Bẹ́ẹ̀ni bó ṣe sọ òun náà máa padà lulẹ̀ ní 2023. Ó lágbára báyìí o. Àtíkù wá ń kọ́? Mi ò rí àsíá àwọn méjèèjì. Àti Peter Obi o, àti Àtíkù o, àti Tinubu ó lulẹ̀ o, kò sẹ́ńtì mo rí inú wọn gẹ́gẹ́ bó tún lọ́ fi hàn mí. Olúwa ló ní 2023. Ṣé kò wá ṣe ìrọ́kọ̀kẹ́ ogun ní bọ̀ báyìí? Àbí kí lè júwèé ìjọ̀dọ̀ títí ní gangan pàápàá pàtó? Ẹ ṣe Ọlọ́run máa ti tó gbogbo ẹ̀ á ti jọra wọn, ṣùgbọ́n gbogbo ọmọ mẹ́ta yìí ẹ jẹ́ ká mọ́kàn kúrò mẹ́. Ọlọ́run ló ní 2023. Àti ẹ gbọ́ pé wọ́n ní wọ́n ti ẹ̀ fi òkò wọ́n fi lé bàbá nígbà tí wọ́n lọ sí Ọ̀ṣun, tí wọ́n lọ ṣe ti gómìnà tí wọ́n ṣe kọjá ìyẹn níjọ́ Sátidé tí kọjá yìí. Wọ́n lọ sí ibẹ̀, wọ́n ní bàbá ti rò pé bóyá àwọn ọmọ wọn ò ní lulẹ̀, ìyẹn bàbá ó ṣèkíní ó lulẹ̀, ó ṣèkejì ó lulẹ̀. Nígbà tá a dẹ̀ máa gbọ́, a gbọ́ pé ẹni tó jáwé olúborí ni Adémọ́lá Adélékè. Kódà ó jójó yìí pọ̀. Àwọn kan tẹ̀ wá sọ wípé kí a má dá wọn lóhùn pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ wọ́n fẹ́ yí ìbò yẹn ni wọ́n ṣe kàkàkàkà tí wọ́n rí kà. Ẹ gbọ́ kí ni ojúwòye tètè yín sí. Ẹ ṣe olóòtú adá fún yín. Àmín. Orú alàgbà tí ó padà di gómìnà Ọ̀ṣun state yìí, ṣé mọ̀ pé òun náà ti lulẹ̀? Ó lulẹ̀. Kì í ṣe ìkíní, kì í ṣe ìkejì, kì í ṣe ìkẹta. Pàtí Ọlọ́run dé ní ìlú Ọ̀ṣun, ẹni tó lulẹ̀ ó padà di gómìnà. Ẹ̀rín àtijọ́ dẹ̀gbẹ́nu ẹ̀kan àti gbogbo àwọn tó wà ní Ọ̀ṣun, inú wọn dùn nítorí pé Ọlọ́run lọ́wọ́ sí ìrìn àjò Adélékè. Wọ́n ń bọ̀ báyìí, ẹ̀yin ará ilé òun lẹ ti gbọ́ báyìí o. Wọ́n ní ó ṣèkíní ó lulẹ̀, wọ́n ní kò lọ ibì kankan. Kódà kó tún ṣẹlẹ̀ kejì á tún lulẹ̀. Wọ́n ti jẹ́ ká mọ̀ pé Àtíkù náà máa tún lulẹ̀, Peter Obi ó máa lulẹ̀. Ẹjọ́ ìbéèrè mi wá lélẹ̀,
ta ni Ọlọ́run wá fẹ́ yàn sí ipò ọba yìí nítorí pé ọ̀rẹ́ wa ìyẹn Sunday Ìgbòho táwọn èèyàn pè ní Ìgbòho òòṣà ìyẹn ọmọ Adéyẹmọ ó sì jẹ́ ká mọ̀ pé kí àwọn ọmọ Yorùbá ká lọ fi ọkàn balẹ̀ wípé Yorùbá nation ó máa dúró kódà bàbá Bánjí Akíntóyè pàápàá ó ń fi wá lọ́kàn balẹ̀ wípé Yorùbá nation ó máa dúró kódà àwọn alàgbà ẹ̀mí àwọn babaláwo mìíràn pàpà sọ pé Yorùbá nation ó máa dúró wípé àwọn ènìyàn yìí sì ń padà bọ̀ wá yọgi lẹ́yìn ẹsẹ̀ Jagaban ìyẹn ó ṣèkíní olùlẹ̀ Tinubu pé wọ́n sì ń padà bọ̀ wá yọgi lẹ́yìn ẹsẹ̀ kí ni ojú ìwòye tọ̀dọ̀ tí ń sí ọ̀rọ̀ yìí. ẹ ṣe rí ìrìn àjò Yorùbá nation yóò bá jẹ́ pé ẹni Yorùbá òkò yẹ kó ti dúró tipẹ́ ṣùgbọ́n Olúwa sọ fún èmi Sunday Olúwọlé Ọ̀jájúni tí gbogbo àgbáyé mọ̀ sí baba authority pé ìbò 2023 yìí ló máa mú jẹ́ kí Yorùbá mọ ibi tí wọ́n ń lọ torí mo rí àsíá Yorùbá nation dúró lẹ́yìn ìbò yẹn. ẹ̀yin ọmọ Yorùbá tí ń bẹ ní ilé mo mọ̀ pé ìròyìn yìí bó ṣe máa tẹ́ wa lọ́rùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti gbọ́ kákàkiri pé Yorùbá nation máa dúró àmọ́ bàbá ẹ jẹ́ kí n béèrè béèrè yìí o ṣe mọ̀ pé bàbá wa Sunday Adéyẹmọ tí ń ṣe Ìgbòho òòṣà dóà ó ní àtìlẹ́yìn àwọn ènìyàn èmi bá fẹ́ béèrè pé ṣé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run náà ń bẹ pẹ̀lú ẹ̀ gangan ní pàtó. a dáa fún yín olótú Ọlọ́run gangan ló yọ ààyè ètò àti yọ Yorùbá kó lóko ẹrú ni wọ́n ṣe kóra wọn jọ láti mú Yorùbá nation jáde Ọlọ́run lọ́wọ́ sí torí oko ẹrú ni Yorùbá wà àwọn tó ń dalẹ̀ Yorùbá ló ń fi Yorùbá sí oko ẹrú up till now ní ò jẹ́ kí Yorùbá ọ̀rọ̀ náà lọ ṣùgbọ́n Olúwa sọ fún mi pé ìbò 2023 ó máa jẹ́ kí Yorùbá ó jáde kó lóko ẹrú. òun la gbọ́ yìí o nítorí pé bẹ́ẹ̀ mi tẹ̀ ṣe rò gẹ́gẹ́ bí ọmọdé ara mi bẹ́ẹ̀ mi tẹ̀ ṣe rò ni pé a ní Yorùbá nation máa dúró ṣé kò ní bá ogun wá tàbí ọ̀tẹ̀ torí àwọn Fúlàní yìí ojoojúmọ́ ni wọ́n fi ń dira àwọn ọmọ Yorùbá kẹrìí àní sùn àti ní kúsòkò ẹrú ọ̀dọ́ mo ti ẹ̀ gbọ́ pé a ti ń dira torí pé ọlọ́mú náà ti fẹ́ dá ọmú ìyá ẹ̀ gbé àmọ́ ṣé àwọn Ìgbò náà máa dá dúró. ṣé ẹ mọ̀ pé ìpele mẹ́ta ni wá ní Nàìjíríà bẹ́ẹ̀ Haúsá bẹ́ẹ̀ Ìgbò àti Yorùbá àwa Yorùbá là ń dá àwọn Ìgbò dúró àwọn ti fẹ́ lọ ọ̀rẹ́dì ní ojú ìwòye ni o kì í ṣe ìran o ní ojú ìwòye tèmi wọ́n ti rẹ́dì torí tí Ìgbò bá sọ pé àwọn ń lọ kò sí going back bẹ́ẹ̀ Yorùbá ìwà ọ̀dàlẹ̀ tá a ti hù láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé wa ló dá wa dúró àwa là ń tú àṣírí ara wa tá a fi ń padà sóko ẹrú lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta láì mọye ìgbà làwọn ọ̀dàlẹ̀ àárín ilẹ̀ Yorùbá ló ń kó wa padà sínú oko ẹrú ṣùgbọ́n Ọlọ́run máa gbà wá lọ́wọ́ wọn torí pé Ọlọ́run ní ètò fún Yorùbá nation ní 2023. ìyẹn apá àbẹ̀ kan ẹ̀ka tó sọ eléyìí tẹ́ bá rántí pé ní bí oṣù mélòó kan sẹ́yìn àbí kí n sọ pé oṣù kan pàápàá tí n bá gbàgbé ní ìlú Ondo ìyẹn tí ń ṣe Ọ̀wọ̀ wọ́n tẹ́ ká mọ̀ pé ìpani kan ṣẹlẹ̀ ní ibẹ̀ mo kò fẹ́ kẹ́ gba ọmọ Nàìjíríà àti ìjọ Ọlọ́run ní ìyànjú pé ṣé ká máa dira ní ká tó wá sí ìjọ Ọlọ́run nítorí pé àṣà kan tètè wọn lọ ń gbòòrò wọ́n máa ní má dira o ikú pa ẹ́ má dira o ikú pa ẹ má bínú kí ni ojú ìwé ìtọ̀dọ̀ tí ní gbọ̀ngàn. ẹ ṣé ẹ mọ̀ pé nílùú Nàìjíríà báyìí ojoojúmọ́ ni wọ́n ń gbébọn pásítọ̀ fún ara ẹ̀ tó o bá ní ẹ̀mí tó fi lè gbàdúrà fáwọn ọmọ ìjọ ẹ̀ òun náà pàápàá fẹ́ lè gbébọn ṣùgbọ́n bẹ́ẹ̀ni kọ́ wípé ẹ gbé ìhámọ́ra ogun wọ̀ ìhámọ́ra ogun tí Bíbélì kọ àkọsílẹ̀ fún wa ni pé ká lọ múra sí àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kí gbogbo ìrọ́kẹ̀kẹ̀ ogun yìí kó lè dúró torí pé tó bá jẹ́ tó ogun bọ̀ o ṣùgbọ́n kò sí bí ogun yẹn ṣe fẹ́ le tó Ọlọ́run máa paná ẹ̀ kò ní pa wá lára
mo ti sọ yẹn ní January pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ láṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ò lè borí Nàìjíríà. alàgbẹ̀ má bínú òótọ́ ni pé wọn ò ní borí Nàìjíríà àmọ́ àwọn tó ti wá kú ńkọ́. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn nítorí pé ohun tó ti bàjẹ́ ó ti bàjẹ́ kọ́lọ́run bá mi dẹlẹ̀ fún àwọn tí ó ti kú. àwa tí a dẹ̀ wà láyé àti gbogbo àwọn tá a wà láyé lọ́wọ́lọ́wọ́ yìí kọ́lọ́run jẹ́ kí ẹ̀mí àwa náà ogun kí a má kó sí ọwọ́ àwọn apanijayé. torí pé ní ìlú tá a wà yìí báyìí àwọn olówó wa àwọn olóṣèlú wa àwọn alágbára Nàìjíríà ṣe ni wọ́n ń pa èèyàn jayé. ẹnikẹ́ni tó bá dẹ̀ ti sòótọ́ òun ni wọ́n máa ń kọjú tì. Bíbélì sọ pé ẹnikẹ́ni tí ó bá mọ̀ òótọ́ tí ò bá sọ kì yóò ṣe rere. torí pé àwọn Fúlàní wọn ò dúró alàgbà bẹ́ẹ̀mi ṣe mọ̀ o ní ìlú Ìbàdàn wọ́n ẹ̀ṣẹ̀ jẹ́ Olúbàdàn tuntun ni wọ́n ní wọ́n jẹ Gàǹdújè níbẹ̀ Fúlàní níbẹ̀ ń bẹ̀ kódà ní ìlú Ọ̀ṣun ní Ìwó àwọn Fúlàní tún joyè síbẹ̀ ṣé kí n ṣe ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí la fi ń pe àwọn ènìyàn wọ̀nyí wọlé nítorí pé tógun ìbá ṣẹlẹ̀ àwọn olówó wa máa sá lọ àwa mẹ̀kúnnù ló máa kù kí ni kí a ṣe. Olótùú ara kan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn bí ó bá jẹ́ pé àwọn ọba wa àwọn olówó ìlú wa ṣé àwọn Fúlàní mọ̀ nípa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń gbé Fúlàní kó wá máa jẹ oyè ní ìlú Yorùbá kí ni Fúlàní mọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó fi ń jẹ oyè mo gbọ́ tó Fúlàní jẹ oyè ní ìlú Ìbàdàn mo gbọ́ ti wò náà ṣe bí arábọ̀dì tí mo ní wọ́n máa ń gbà fún ilẹ̀ Yorùbá nìyẹn ṣé kò sí Yorùbá mọ́ ní Nàìjíríà kò sẹ́ tó lè jẹ oyè yẹn mọ́ náà fi lọ gbé Fúlàní wá ìbọ̀dì tá à ń gbà fúnra wa nìyẹn la fi ń wọnú oko ẹrú lọ. ìyẹn ẹ̀kan o àti lọ díẹ̀díẹ̀ náà nìyẹn ìbéèrè tó máa ṣe bíi pé ó kù díẹ̀ kí n parí òun lélẹ̀ òun ni wípé àwọn ènìyàn sọ pé ká máa gbàdúrà fún àwọn àkọ́bí kódà lẹ́nujẹ́ mẹ́ta yìí ìròyìn kan tẹ̀ mí létí wípé àwọn ọmọ bíi 22 náà ṣègbè ní iléèwé kan kódà wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn tí mọ̀ bí àyè nǹkan tí wọ́n mú ní o ìyẹn ìkíní o ìkejì bàbá kan ó sọ pé òun lálàá wípé inú àlá yẹn ń kọ́ o wọ́n sọ fún òun pé kóun tó lè ṣe rere láyé àfi kóun pa ọmọ bíbí òun kan ṣoṣo tó bí èmi wá rò pé ṣé àlá ni ká pè ní àbí àlákàlà bọ́sù kò yé mi kí má parọ́ fún yín ọmọ ìwòyí ó ti pa o ó tún wá pa tán ó ṣẹ̀ṣẹ̀ wá rán ìyàwó ẹ̀ wípé pẹ́pẹ́sẹ́ ọmọ yẹn ń ránṣẹ́ ni o ibi tí ìyàwó ẹ̀ ti wá jókòó tó ti wá ń wò rò pa eré ìsọkúsọ ìlélẹ̀ pé òun ránṣẹ́ látàárọ̀ kò dẹ̀ tí dèrò but ó rí nínú feelings ọkàn òun pé ó ń mì wọ́n ní ó dá ibo ló rán lọ ó ní pé àti òun tẹ̀tùtù wá mú again ọ̀rọ̀ bá di méjì wọ́n ní òkè má tiẹ̀ wọ̀rí ní ọjọ́ àfiyèsí kan bákọ̀ dédé gbéra ló bá lọ sí ọ̀dọ̀ àǹtí ẹ̀ láì sọ fún ọkọ pàápàá pẹ̀lú nígbà tó máa dé ibẹ̀ yẹn ní ọmọ kankan ọmọ lágbájá kọ́ kò sí ní ọ̀dọ̀ òun o dídé tí ìyàwó máa dé kó lè lọ sílé ọlọ́pàá ló lọ pè straight ọ̀ṣẹ́ wá fi mú ọkọ nìyẹn ẹ má bínú irú àwọn aláwo ló jẹ́ ká máa lá àbí kò yé mi ṣé àlákàlà ni ká pè ní àbí ká ní pé wọ́n júwe ọ̀nà fún bó ṣe máa là láyé kò yé mi mọ́ ẹjọba àtọ̀nà mọ́lẹ̀ síbẹ̀. ẹ ṣe Olótùú orú ọkùnrin tẹni olóhùn lálàyé àlákọ́ ló lá ó tójú bọlé ni ó fẹ́ ṣoògùn owó ni ó ro rẹ̀ pin pé kò sí ọ̀nà àbáyọ ṣé ẹ mọ̀ pé àwa wòlíì àwa àfáà àwọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ ayé èèyàn láti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti pa nílùú yìí ẹlòmíì apá sáyé kò ikú o àti pa sáyé ẹlòmíì adọ́dọ̀ wòlíì kò ní sí wọn náírà lọ́wọ́ ìwòlú àti fún ìṣòro kún ìṣòro tó gbé wá ikú yẹn lápadà lọ pa ẹni yẹn àfáà fi ìṣòro kún ìṣòro tó gbé wá ikú yẹn lápadà lọ pa ẹni yẹn babaláwo padà lọ ìṣòro tẹ́bi yẹn gbé wá tó fi kún fún ọlọ́ọ̀ni kó lọ ra àgbò kó lọ ra màálù kó fi ṣe tutù ẹlòmíì tó lọ ń yáwó lápò Olótùú kó ba lè rí ọ̀nà àbáyọ at the end of the day orí poverty ló kù sí bàbá yẹn
ṣe náà ní tó bá dé fọmọ àkọ́bí ẹ̀ ṣoògùn owó wàhálà ábà tó fi ṣe tán ṣọlá kò láwó kólà kódà ọlọ́pàá tún mú ni. ọlọ́pàá tún mú orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kò yẹ kó wà láàyè ó yẹ kó pa wọn ni ẹ̀wọ̀n tó bá fi sẹ́wọ̀n ó ṣe káwọn ìjọba gan kọ́rọ́ tẹ̀ ń jọ́kọ̀ pé àwọn tó ti pẹ́ lẹ́wọ̀n o ẹ dá wọn lẹ̀ kọ́ lọ darú bàbá yẹn mọ́ kọ́ dà mọ́ wọn kó tún wà láàyè ó tún máa ṣe nǹkan tó ju bẹ́ẹ̀ lọ. bí wọ́n ti pé ẹnikẹ́ni tó bá ti ṣe pípa ló yẹ kó pa. àwọn tó ń da Nàìjíríà láàmú nìyẹn ìtẹ̀jẹ̀sílẹ̀ ti pọ̀ jù lọ́tún lọ́sì ọkọ pa ìyàwó ẹ̀ bàbá pa ọmọ ẹ̀ ọmọ pa bàbá ẹ̀ oríṣiríṣi tó bá jẹ́ pẹ́lẹ́pẹ́ àdúrà táwọn èèyàn ń gbà ní Nàìjíríà ò bá ju ogun Sodom àti Gòmórà lọ ṣùgbọ́n kí Ọlọ́run ó ṣàánú wa ní Nàìjíríà kárí orí ọ̀fẹ́ àti àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. tó ọ̀lẹ́gbọ́ yìí o ẹ má bínú ká tó máa lọ màá fẹ́ kí ẹ ṣe nǹkan kan fún mi màá fẹ́ kí ẹ bá mi gbàdúrà fún àwọn ará ilé lọ́kùnrin lóbìnrin torí pé tí ogun bá dé ogun ò dàbí ẹ̀kọ́ o kò sì dàbí iyán táwọn máa gún tógun bá dé ẹnìkan ló mọ̀ ṣé ká ṣe báyìí ibi tẹ́mi tún wò sí lélẹ́yìí ni pé tí Tinubu bá sọ pé òun fẹ́ mùsùlùmí as vice president because mo gbọ́ pé àwọn náà ṣe tí wọ́n jẹ́ Christian yẹn tí àwọn ará Arẹwà tí wọ́n ṣe ti àwọn Haúsá lọ́hùn wọn nípa àwọn kan tẹ̀ tí yọ ọgbọ́ àwọn kan wá sọ wípé kó má jẹ́ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ iná fẹ́ lò fún arákùnrin yìí wípé ọmọ àti tìdé téńté ọmọ wa yọ ṣọ́ọ̀kì kúrò lẹ́sẹ̀ pé tọ́ ó kù wọ nìkan àti ìwà ẹ̀ because ẹnìkan sọ pé nígbà tí Tinubu ti wọlé fún primary tí kinní ò ti wọlé ìyẹn Ọ̀ṣínbàjò pé ó ti tán náà nìyẹn kí Ọ̀ṣínbàjò lọ fìdí rẹmi ṣé Tinubu fọ̀nù fìdí rẹmi ìyẹn àkọ́kọ́ èkejì ni wípé àwọn agbésùnmọ̀mí tó ń ṣẹlẹ̀ gangan lórílẹ̀‐èdè. ẹ ṣe olótú ṣe rí ìjọba Nàìjíríà lápapọ̀ ẹni bí ni wọ́n ò rí èèyàn rere fi ṣe olórí Nàìjíríà àwọn èèyàn burúkú lọ́tún lọ́sì ló máa fi ṣe gbogbo ara gbọ́ nípa igbákejì yìí Tinubu tún padà lọ síbẹ̀ ẹni tó mọ̀ pé iṣẹ́ owó ẹ̀ ò dáa ó tún padà lọ síbẹ̀ ó tún lọ mú wá ṣe igbákejì kí Nàìjíríà lè kúkú bàjẹ́ kọ́ kúkú pa wá tán lórílẹ̀‐èdè yìí ṣèbí láyé Buhari Fúlàní ló jáde àti ìmọ̀ ètò fẹ́ jáde láyé 2023 tó ń bọ̀ yìí láyé Goodluck òun làwọn Boko Haram jáde tí ò níjọba ẹ̀ ṣe délẹ̀ láyé Buhari àwọn Fúlàní jáde èwo lámọ̀ tó fẹ́ jáde ní next election. tó ẹ̀yin ará ilé wọn ní ilé tó lọ gbọ́dọ̀ àṣà Yorùbá wọn ní tí àgbẹ̀ bá roko ìjọba jẹ́ ká mọ̀ pé ó ń padà lọ sí ilé ni torí pé ilé ni àbọ̀ ìsinmi oko mo rò pé ẹ sì ti gbọ́ dáadáa láti ẹnu bàbá authority ìyẹn tí ń ṣe S.O. Ọ̀jájúni bàbá authority ẹni tí ó ní ìjọ Zion City Church of Christ Apostle International mo sì mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ jẹ́ kó dàbí ọ̀rọ̀ tá a máa rò lọ́kàn ara wa tá a fi máa ṣàṣàrò lọ́sàn-án àti lóru nítorí pé ìlú ìpapọ̀ òfin wa lọ́kàn balẹ̀ a lè sùn ká dejú àmọ́ ju gbogbo ẹ̀ lọ ṣá mọ̀ pé Ọlọ́run á máa kó wa yọ nínú èyí tí a bọ́ sí bàbá ká tó lọ ẹ jọ̀wọ́ ẹ bá wa gbàdúrà fún àwọn ará ilé. àwọn ará ilé a sọ̀rọ̀ nípa àwọn àkọ́bí lẹ́ẹ̀kan pé ká gbàdúrà fún àwọn àkọ́bí ní January Olúwa sọ fún pé kí gbogbo àwọn abiyamọ ó mú fọ́tò àkọ́bí wọn wá kí á gbàdúrà fún àwọn àkọ́bí tó ní wọ́n fẹ́ pa àwọn àkọ́bí nílùú Nàìjíríà ní orúkọ Olúwa nígbà yẹn a ṣe fún Wednesday méje àfi gbàdúrà fún gbogbo àkọ́bí àtàwọn tó wà ń bí àtàwọn tí wọn ò sí ń bí báyìí mo súre fún ìlú Nàìjíríà lápapọ̀ ó máa dára fún ìlú Nàìjíríà àti àwa olùgbé inú rẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà a máa bá ojú rere àti àánú Ọlọ́run pàdé látòrí àkọ́bí ọmọ dé àbígbẹ̀yìn àwọn abiyamọ tòótọ́ ẹ̀ ní fọwọ́ yín gbòkó àwọn ọmọ yín sí àwọn agbénipa wọ̀nyí Ọlọ́run kó àrẹ́sì wọn fún wa ó máa dára fún wa o ìlú Nàìjíríà àrójú ayé wa tòrò Ogun State lápapọ̀ àárẹ̀ àánú gbà gbogbo àgbègbè Ogun State àárẹ̀ àánú gbà o gbogbo Nàìjíríà lápapọ̀ àdára fún wa a ó máa yin Ọlọ́run ògo ní forúkọ Olúwa Jésù Olúwa wa. Àmín lórúkọ ti Jésù bàbá ẹ má bínú ẹ kí sáyé sọ̀rọ̀ yìí ẹ sọ pé ẹni kí wọ́n lo fọ́tò
ǹjẹ́ àwọn tó wà lókè òkun ṣọ́ọ̀ṣì lè ṣe ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí? kò sẹ́ni tí ò lè ṣe é pẹ̀lú bó ṣe jáde lẹ́ẹ̀kan sí i. Gbogbo alápapọ̀ la máa tún padà ṣe é pé ká gbàdúrà fún gbogbo àkọ́bí ní gbogbo àgbáyé láti máa gbàdúrà fún gbogbo àwọn àkọ́bí pátápátá. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu wòlíì wa ìyẹn bàbá authority tí ń ṣe Ọ̀jájúni o tí ìjọ wà ní ìlú Ìtòlí ní ìlú Ògùn state ibẹ̀ ló wà ìyẹn ní ẹ̀yìn àdúgbò hotel. Tí ẹ bá fẹ́ béèrè nọ́mbà bàbá ẹ jọ̀wọ́ wọ́n máa pè fún yín sínsìn, wọ́n máa pe nọ́mbà yẹn fún yín ẹ sì máa rí ní ojú amóhùnmáwòrán yín. Ẹ jọ̀wọ́ tẹ́ bá ní any complaint kan tí ẹ fẹ́ sọ fún wọn tàbí bá rí bóyá ẹ fẹ́ ṣọ́nà ni tàbí ẹ fẹ́ gbàdúrà ẹ jọ̀wọ́ nọ́mbà wo ni wọ́n lè pè yín sí gangan. Ẹ ṣé olótú, màá fún àwọn èèyàn ní nọ́mbà mi méjì. Àkọ́kọ́ 070 63 82 36 95. Ẹ tún pè dáadáa, ẹ tún pè. 070 63 82 36 95. Ìkejì 080 34 67 64 67. Lẹ́ẹ̀kan sí 080 34 67 64 67. Ǹjẹ́ mo rọ̀ yín nọ́mbà wọn lẹ ti gbọ́ yẹn o, ẹ jọ̀wọ́ kẹ́nikẹ́ni má ṣe pé fóònù nọ́mbà tọ́jọ́ mi o. Tó bá jẹ́ pé bí ẹ pè wọ́n kò lọ ẹ sì lè wá pè mí. Ìyẹn orúkọ tèmi ni Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn táwọn èèyàn ń pè ní the youngest presenter. Nọ́mbà tèmi náà lẹ́ ń wò ní amóhùnmáwòrán yín tí ń ṣe 090 67 70 55 78. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín WhatsApp only ní o, ẹ má pè mí o, ẹ jọ̀wọ́ torí pé ní alẹ́ àná tí mo ti ẹ̀sùn wọn jẹ́ kí n sùn gbádùn bẹ́ẹ̀ lọ́n pè mí lọ́tún pè mí lọ́sì. Ẹ jọ̀wọ́ 090 67 70 55 78. Ìyẹn tí ẹ bá ti pe nọ́mbà alàgbà bàbá authority tí ẹ bá ti pè tí ò bá ti lọ ẹ ṣẹ̀ṣẹ̀ wá pè mí, àmọ́ ẹ kọ́kọ́ pè wọ́n náà kí ẹ tó pè mí nítorí náà á dára fún wa o. Báyìí ni àdúró, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.